Berara. Night shift you allow you. Fajiwa. So I saw something. You're going to send a similar. Thank you. You're going to send a similar. But then you send similar. You're going to send a similar. Only. Here. Did you see that? How many of you saw this? How many of you saw this? How many of you saw this? Did you see this? Number one. You saw it. They are just sending it to me today. I'm just seeing it today. Number one. Cutie Julius posted it. You know Iyabo Ojo is under Cutie Julius. I'm just seeing it today. Number one. I want to establish it today. Èmi àti Iyabo Ojo, we might drag a girl legally for very long time. Ọlọ́run máa kún mi lọ́wọ́ láti drag Iyabo Ojo legally for very long time. So far so good. Legally. Mo ń ná yẹ pa lọ́wọ́lọ́wọ́. You know court order her to pay me. Court order her to pay me, and she has not paid me. And I have other cases against her. Remember, she was put in prison last year. She was imprisoned 3 times, different times last year. Iyabo Ojo was imprisoned last year. So Iyabo Ojo is the ex-convict here. Though she has tried her best, she has tried her worst. She has done her worst. But so far so good. She's struggling. Oúnjẹ ìyà gidi lábẹ́lẹ̀. Ṣé wá rí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wà lórí TikTok yẹn, kò sí kankan tí ò ní lọ ẹ̀wọ̀n nínú yín. Kò tí sí gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Iyabo Ojo yẹn, kò sí kankan tí ò ní lọ ẹ̀wọ̀n nínú yín. Because it's going to be a very long legal battle. Tọ́ dẹ̀ máa pe ogbó yín wọlé one by one. Tọ́ máa pe ogbó yín wọlé one by one. You don't understand? Tọ́ máa pe ogbó yín wọlé one by one. Number one, I have never done show for people that never come for me. Number two, I did not attack anybody. I never attacked anybody. I don't attack the politicians. I don't attack the dignitaries. I don't attack anybody at all. I mind my business. Last year, ẹ̀mẹ́ta ni Iyabo Ojo lọ sẹ́wọ̀n, ẹ̀mẹ́ta lọ sí different ẹ̀wọ̀n. So tiye, Iyabo Ojo gbá game fún Naira Marley àti Sam Larry anyway, àwọn náà go. Any lawyer tó bá ń lò pẹ̀lú case Iyabo, ó gbọ́dọ̀ fi taratara dúró, ó gbọ́dọ̀ ní different lawyers. Any game tí Iyabo gbá nínú case Baba Mohbad, gbogbo àwọn tó surround Baba Mohbad àti lawyer wa àti gbogbo ẹ̀ o, they all came from Iyabo Ojo, and I want all of you. Number one, the person that posted this video. This video is a disgrace to Aaaa Alhaja Lizzy. This video is a disgrace and a shame to Aaaa Alhaja Lizzy. Number one, let me just remove. Let me remove the camera. Let me remove the camera. Ẹ̀yin èèyàn mi. Aṣọ yìí máa tó èlò. Aṣọ yìí máa tó èlò. Ẹ wò kan tí Iyabo wọ̀.
Dáyà yìí máa wọ́ tèlò. Ẹ̀wọ̀n kan tó lórí burúkú Ìyábọ̀ wọ̀. Ẹ̀yin mẹ́kú gèlè yìí tó èlò in dollars. Ẹ̀wọ̀n kan tó lórí burúkú wọ̀. You see, láti iye ọdún tí Ìyábọ̀ Òjó ti ń lé Lizzy. Ẹ̀wọ̀n kan tó lọ ń reduce Ìyábọ̀ Òjó sí ní 2026. This is a pathetic failure. This is a pathetic failure. This is a wicked failure. Sure, you understand? She wish, because he has nothing to offer the society. Kò lówó, kò láyé, and òun àti Obokirun dárúkọ mi because I'm going to bring the video now. Now, Ìyábọ̀ Òjó, you should be ashamed of your miserable life. This picture next to you, àwọn tó wà ní society tó gbé dání. This purse tí mo gbé dání nínú bíbá, ring yìí 18 karat mo gbé lé dáyà lélẹ̀ tó tó èlò. Ìyábọ̀, this shows that you don't need to kill people before you make it in life. This picture is the definition of you can win without killing people. You are a disgrace, Aaaa Alhaja Lizzy. You are a disgrace, you are a failure, and shame on you. Shame on your dead children, Aaaa Alhaja Lizzy. Shame on your mad mother, shame on your drunkard father. Shame. This picture here, picture tó gbé sẹ́gbẹ̀, ó dùn mọ́ mi gẹ̀gẹ̀. Ẹ̀yin mẹ̀kú mi, ẹ bá mi wò. Ẹ wò, ẹ ṣí. Ẹ wò ẹni tó fi gbogbo ayé ẹ̀ tó fi ba ayé àwọn èèyàn jẹ́. He is a dead soul. Ẹ jẹ́ kí n fún un. You can never win with killing people. You can't. Let me show you guys. See, these clothes worth like how much? See what the foolish failed actress. See what she wore. 2026. See the costume of 25,000 naira. She wore. See the unfortunate gele she wore on her fortunate head. See now. See, go price this gele. Price the neck. Price the purse. Price this daya. Price this daya. Price all this. Price this wristwatch. See. Oh, this means you don't need to kill people before you succeed. You don't need to cyber stalk people or force people to pay you. You can succeed with working hard, be genuine and be straightforward. Shame on you, shame on your dead children, shame on your dead grandchild, shame on your dead mother, shame on your dead father. Shame on you, Aaaa Alhaja Lizzy. I'm seeing the video. I'm seeing the picture today. Èèyàn ju ẹ lọ ní díẹ̀ èèyàn fẹ́ yọ lọ. Ikú pa ìyá ẹ̀ sá. Ikú pa ìyá Aaaa Alhaja Lizzy. Ikú pa màmá tó bí ẹ lọ́mọ. Ikú pa àwọn ọmọ ẹ̀dá. Èèyàn ju ẹ lọ ní díẹ̀ ni. You are a thief, go and get a job. You are go and get a life, go and get a job. I told you guys I was doing photo shoot. Àwọn photo shoot mi ìgbà tí mo ń drop ẹ̀ báwo lẹ ṣe rí sí. So you can decide to go quiet. Ẹlẹ́ máa ní Lizzy ò dákẹ́. Lizzy ò dákẹ́. Tẹ́ ẹ bá rí Lizzy, ẹlẹ́ máa lọ gbé. Me, I'm seeing this today for the first time. Eléyìí olórí burúkú, eléyìí olè, eléyìí amrọ̀bà, very wicked soul, eléyìí olòṣì, eléyìí tó ti mọ sàárì àwọn ọmọ ẹ̀. Look at her real face. This is my own real face on Facebook. Look at her miserable real face. Very ugly mutete. Very ugly. Oh, ugly. Oh, burewa togo. See. See. Ẹ wojú ẹbọra orí pátápátá bí ẹ wo mú ẹ wo lórí burúkú very fake ẹ wo gbogbo orí ẹ̀ bó ṣe bàjẹ́ ẹ wo orí ẹ̀ bó ṣe bàjẹ́ ó wá fi face cap cover ẹ gbogbo orí ẹ̀ ṣe bàjẹ́ ẹ bí tiẹ̀ ti ta ẹ wá ayé ẹ̀ bó ṣe bàjẹ́. This is someone that will hide under fake blogs and be blogging people's neck. See face ojú ti bàjẹ́ ojú bàjẹ́ bó jòbó lọ see mouth very irritating see
See this place. See. Upon all the plastic surgery, gbogbo ẹ ti fall, gbogbo ẹ ti dòkèlè, gbogbo ẹ ti dàmàlẹ́ olómi olóṣì. See now. Okay. See. I'm coming. I'm coming now. See nose. See her miserable life. See her head. See ojú ti ayé ẹ̀ ti bàjẹ́. See ẹ gbogbo bíbá ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Ayé ẹ̀ ti bàjẹ́. Ayé wèrè ti bàjẹ́. Only cutie Julius now. All because mo lọ fún photo shoot. I went for photo shoot of mine. I told you now my husband supposed to have a Obrewaju. Ẹ jẹ́ mi ni mo jókòó mi o. Ẹ jẹ́ kí n sáré educate yín pẹ̀lú ilé. Fóònù kú. Àwọn tèmi dẹ̀ ti wọ́n kí mo ń bọ̀ èèyàn. Ìyáláyà anybody. Thank you. I don't know if this one. Ráwọn fídíò tí mo ń jò. Èmi tí mo ń ṣe polówó ọjà mi. Ìyábọ̀ Òjó tí ò níṣẹ́ tó ń ṣe láyé ẹ̀. Àtòbò jẹun. Lórí burúkú olùṣí olè. Abaniláyọ̀jẹ̀. Ó gbókù ọmọ lọ́mọ sí kilo. Where's my iPhone? I need my iPhone. Ìyábọ̀ Òjó ẹlẹ́wọ̀n 450 under 30. Ṣé ká ṣe Òbòkirun àti Ìyábọ̀ àbí ká lo kẹ̀kẹ́? Àbí kẹ̀kẹ́ náà lẹ́fẹ́? Àbí kẹ̀kẹ́ náà lẹ́fẹ́? Èwo lẹ́fẹ́ ń bẹ̀? Ṣé kẹ̀kẹ́ náà lẹ́fẹ́? This one you want for? Ìyábọ̀ olórí burúkú àfi blogging gbogbo ìgbésí ayé àfi blogging innocent people. Ayé ẹ̀ ti bàjẹ́ tí ẹ ti ta ó ṣe kàtí tí kò láṣọ lọ́rùn. Na no dey shame. Lórí burúkú ó wá àwọn tó fẹ́ fi gòkè ló ṣe alákìsà. Only waiting our godmother do you, this woman. You know fit make heaven. The husband where you still link up. Oba Iyabo Ojo wey dey steal other people's husband. Where they turn them to misfortune man. Lawal na my husband.
over 24 years of relationship, 5 years of legal marriage. Abdulatif Adegboyega Lawal is my legal husband, with 24 years of friendship, relationship, solid relationship. I mean 24 years of solid relationship with children. Oh, DJ Yabo. Lórí burúkú alákìsà. Yabo, you are so. Oh. With beautiful children, not just one child, though. Beautiful children. With plastic surgery. Abdulatif Adegboyega Lawal is my legal husband. Legal. Eko gbe amari band ni. O rí pé jati Ìyábọ̀ Òjó ti dáyé kò lọ́kọ kò rí ilé ọkọ lọ. Tá ń fẹ́ fẹ́ olórí burúkú. Tá ń fẹ́ fẹ́ ògo olè. Ta ló fẹ́ fàdó tó ṣì. Àdó má láṣọ lọ́rùn. Obìnrin tí ò lè sọkùnrin de èèyàn. Obìnrin tí ò ní faradà. Obìnrin túnú àṣírí, obìnrin elétekéte, obìnrin olè. Wọ́n máa fi ṣú tọrọ Ìyábọ̀ Òjó ríjọ́ tó ti dáyé. Ìyábọ̀ Òjó wọ́n ń do ni, wọ́n ń gbélẹ̀. Wọ́n ń do Ìyábọ̀, wọ́n ń gbélẹ̀. Wọ́n ń do Ìyábọ̀, wọ́n ń gbélẹ̀ ni. Àdó má láṣọ lára, àdó tó ṣì, àdó tọrọ bára, àdó gbàgbọ́n lẹ́pọ̀n. Ẹ fi mí lẹ̀. Ẹ̀yin oní fáìlì sọ̀rọ̀. Èwo ni ká ṣe lálẹ́? Ẹ fẹ́ gun kẹ̀kẹ́ ni àbí kẹ́ fẹ́ ṣe? Please, if you are watching me now, you've paid all your money and you've not gotten your deed, let me know. Tẹ́ bá ti sanwó tán, tó pé ti gba deed ní. Nǹkan tó kù náà ni pé ká bẹ̀rẹ̀ survey plan fún yín. Survey plan yín, tẹ́ bá ti ṣe survey plan yín, from your survey plan, then a ṣe other documents. So file 283, I think you've gotten your own. 283, I think you've gotten yours. 90, I don't know if you've gotten yours. Àdó má láṣọ lọ́rùn. Ìyábọ̀ Òjó. Àdó má láṣọ lọ́rùn. Àdó ta gbogbo nǹkan ni. Àdó gbọ́n rìrì. Olóbo rented house. Egi fóònù yìí. 39. I don't know if you've gotten yours, but your document is here. 39, your document is here. This is your file. 39, this is your file, and this is your deed. That 39, this is your deed. Your deed is still with me. 39, your deed is still with me. I don't know if you are owing me any penalty. This is it.
Anyway, 39. Your deed is here. Bàtà Ìyábọ̀ iṣẹ́ fídíò Akọ̀gun kò mọ̀ gbà. File 3. Your deed is here. File 3. Your deed is here. Your deed is still with me. You can contact for survey plan. If you are on 500 square meter, your survey plan, we are not ready for survey plan. I'm not doing allocation for 500 square meter for now. Mommy, number 1, your deed is here. This is your deed, man. I'm not allocating 500 square meter yet. Make you wear black bonnet for who? Oh God, you're cool. Timba Bamu. Yabo Toba be yada or black bonnet. Nobody be for yada or black bonnet. Mommy, your deed is here. Number 1, yada da. This for this one. I've checked my comments. Block superior. Wàhálà Lizzy ló máa pàyàbọ̀. Wàhálà Lizzy ló máa pàyàbọ̀ àtàwọn ọmọ ẹ̀ láìpẹ́ ọjọ́ wọn. Yínká Àgàlẹ́ ẹlẹ́sìn Yínká Àgàlẹ́ mo rí ṣòó tó ṣe tó ń parọ́ oríṣiríṣi. File 23, you are owing me 3 months. You are on 500 square meter. If you are on 1000 square meter, please kindly check in for 1000 square meter. Ṣé àwọn pé 2 plots nìyẹn? So survey plan is going to be 2 plots. Your survey plan payment is going for 2 plots, not 1 plot. File 125, you are on 1000 square meter. So you can contact for your survey plan. Survey plan for me. It might be a long piece survey plan in that. Lagos State ma gbowó survey plan, they come on gbowó survey plan. 2 plots they need, 1000 square meter. $91. Tí ṣe tán, mo ti ṣe document mi, mo ti ṣe DD 91. Ti ṣe tán ṣá, for your DD is here. Tí bá máa fún DD, ma check everything. Tí bá máa allocate for you, ma check everything. No, this is wrong file. Okay, hold on, okay. Brother me, you are 1000 square meter, okay. Brother me, file 91. So let's go for your survey plan. Pack this thing very well for me, put it there. Omo, you finished that.
Iroda. Next time she won't put mouth in your family again. Grace. Ṣé gbogbo ìgbà tó sọ pé dárúkọ mi yẹn. Òun wo bí tí ìyá máa jẹ ní ara ẹ̀. Wọ́n tó ti ṣèkà jù. Ó ti ìkà yẹn ti pọ̀ jù. Question tó máa ń lọ ní mind mi nígbà yẹn ni pé èèyàn mélòó lọmọ yìí fẹ́ waste kó tó dúró. That used to be my question. Ṣé mọ̀ pé sorry òkú Mohbad àti òkú Fọlá òkú Mohbad àti òkú Fọlá ló fi ń gbowó. Do you have land in mainland? I don't have land in mainland. I don't have lands in mainland. You should have studied one thing about me. I only have lands in a place I can also have properties. I don't normally go to a place that I can't have a property. And when it comes to property, I would rather invest my money in a place whereby the land will be more valuable. Marketing wise, it will add more values every minute, every second than tying my money down. You know, there are some properties that you tie your money down. Akin jẹun tí kò dá níbàdàn Ìbàdàn máa dé nìyẹn. Dárúkọ mi ngọ́ta. Rainbow picture. Mo ń wo bí tí ìyá ti máa jẹ orí ẹ̀ nígbà tó ń ṣe dárúkọ mi. Tí mo bá dárúkọ ẹ̀ ńgbà yẹn, ó fẹ́ kọ́ tètè bá wa parí ẹ̀ ní court. But ó hàdì fún wọn ní court láti parí ẹ̀ because I didn't mention her name. The man in charge of our case now summoned two of us. The man talked to us like a father. The judge spoke to me and her like a father. When we left that court, my lawyer asked me, will Iyabojo stop? I said, let's bet on 5 million naira. I said, give Iyabojo 3 days. The judge stated it clearly that don't go to her family to use her for money. Stay away from her family. They just stated it. The first time they will summon us. Iyabojo knew my voice is strong. Iyabojo knew I'm going to destroy her. Iyabojo knew that all their tactics to bring my enemy down, to bring my business down, instead of me to be down, I now start using them to market my business. That thing really hit Iyabojo. Iyabojo does not have case. She knew then that she does not have case. A lot of you, or Deni, Oponuni, Wereni, Oloshini, Oloribukuloponuni, èèyàn fìyàn gba donation, èèyàn búyàn, èèyàn dárúkọ èèyàn attack èèyàn, ó wá sá lọ sí court. Ẹ̀yin ò mọ̀ pé ó fẹ́ kàn di ẹni ẹlẹ́nu mú, ó fẹ́ kàn ṣe báyìí kàn parí ìjà fáwọn kó wá rí bí mail ẹni yẹn. Ẹ̀yin ò mọ̀ gbà yẹn. Èmi dé wà head of her. Èmi mọ̀ pé ọmọ tí ò lọ school, ọmọ tí ò kàwé, èyí tó ti ń dókó kiri àtẹ́jọ́ fọ́, èyí tí ò ní lárí yẹn. Ìyẹn ló máa meet up pẹ̀lú mi nínú game. Thank you, pretty G. So the man said, I should not say anything again. I should not talk about Gistlover. I said, sir, nobody can remove Gistlover's name from my mouth. Nobody. Except if the government are ready to provide Gistlover. If not, nobody. I said it over. Then they said, okay, all the pseudo's name, secretary and all that, that should stop it. That should give them the honor. That I can continue with my Gistlover. I said, okay. So they said they settled it. That day, I came online. I said, all the bloggers, please,
I don't know who you are working for, but they've settled this matter. Remember, they've settled it to me. You know, olórí burúkú ọmọ ni. Iṣẹ́ tó fi ń jẹun nìyẹn. Iyabo Ojo does not have a job. She does not have life. Remember, I was the one that came out. I still have the video. I still have the video. Thank you. Folashade, amen. Amen. A day, she did not make any disclaimer. She did not instruct our bloggers to stop blogging me. They are blogging me. They are blogging my children. They are blogging my husband. In fact, it was then that Iyabo Ojo now engineered the bloggers to be calling us names. So I endure. I was looking more pé Iyabo Timba mamu ya ikú lè re share. She now went to different places to grant interview and be shouting my name and be mentioning my name. She came into my house. She videoed all my cars, all my plate numbers. She posted it on Amebo. You remember? 3 days after, Iyabo Ojo came with grown-up children with Enu Isho just to subject me and Mr. Lawal. This is the èèyàn tó sọ fún pé tó sì sọ fún ní jẹta pé ẹ má jà mọ́ o, má lọ síbi tó ti máa tún bully lady yìí o, fi family lady yìí lẹ̀. Adájọ́ yẹn sọ fún Iyabo bẹ́ẹ̀ pé stay away from anything that will subject this lady to bully. Stay away from her family. If anybody is having issue, let them go to court to go and sort the issue of the children. Olórí burúkú ọmọ Iyabo tó máa mọ sàárè ọmọ ẹ̀, tó máa mọ sàárè ọmọ ẹ̀ tí Iyabo Ojo máa mọ sàárè Priscilla, tá mọ sàárè Festus, tá mọ sàárè Rakimu yìí. Olórí burúkú ni Iyabo. Iyabo ti fojú sunkún àwọn ọmọ. You don't know who Iyabo Ojo is. You see this thing tó bá ṣẹlẹ̀ sí ẹ ló máa understand nǹkan tí mo sọ. Tí ó bá ṣẹlẹ̀ sí ẹ o lè mọ̀. Just to subject me and my children again. Iyabo Ojo went to go and carry those grown-up children. 3 days after, she posted it. They were cursing my enemy again, cursing my husband's enemy, cursing our children's enemy. Aaaa Lawal, ṣáwọn ọmọ tó sọ pé kì í ṣe ọmọ ẹ̀ rèé, ṣáwọn ọmọ tó tọ́jú rèé. Iyabo Ojo máa sunkún ọmọ ní sẹ́ẹ̀. Iyabo Ojo máa gbọ́mọ ẹ̀sìn ní sẹ́ẹ̀. Iyabo Ojo máa mọ sàárè Rakimu ní sẹ́ẹ̀. Àfi kí Iyabo Ojo kú tọmọtọmọ ẹ̀ láìpẹ́jọ́. Kò sí I now send the link to my lawyer. My lawyer said, really, this is how she has been operating. I said, Shebe, I told you 3 days ago that she can never change. She thought she's smart. She thought she's smart. If you remember, I did not mention her name. I now came out. I now told you guys, I said, àwọn ọmọ tẹ́ ń wò yìí wọ́n tó ọmọ ọdún mélòó. Wàhálà Lizzy ló máa pa Iyabo Ojo tọmọtọmọ Iyabo Ojo. Wàhálà Lizzy ló máa pa Iyabo Ojo tọmọtọmọ ẹ̀. Àdàbí Iyabo tó bá jẹ́ kó òtítọ́ ló gbé wá nípa bí ó lè ní alápámá iṣẹ́ àmúrọ̀bà ní ó lè. Gbogbo ayé ti sá fún ẹ tán. Gbogbo àwọn èèyàn ti sọ rí pé ò léèyàn kankan lára mọ́. Ó ráwọn olórí burúkú pàǹtí ẹwà tó lóun kó kiri inú iṣẹ́ Aristo. Kò sẹ́ni gidi, kò sí artist kankan tó fẹ́ wà identify pẹ̀lú ẹ mọ́. Kò sí dignitary kankan tó fẹ́ wà identify pẹ̀lú ẹ mọ́. Gbogbo àwọn èèyàn ti sá fún ẹ. Everybody ti já dànù. Àgbà táwọn èèyàn ti mọ̀ pọ̀ lọ́wọ́ alábẹ́ gist lover eré. Now, I now came out that day, if you remember. I did that show inside car. We were driving that day. Tẹ́ bá rántí. Mo wá sọ fún ẹ̀yin èèyàn, mo ní ẹ̀yin èèyàn. Àwọn ọmọ tẹ́ ń wò ìwọ́n tọmọ ọdún mélòó. 2018, 2019 ni Mr. Lawal ló pàdé ẹni òṣòro. Àwọn ọmọ ìtọ́mọ ọdún mélòó. Ìjọ ìlàṣírí Iyabo Ojo tú o. Ọjọ́ yẹn, show yẹn ló tú àṣírí Iyabo. Meanwhile, àwọn tó náà ń bá wa parí ìjà ní kóòtù. Wọ́n set àwọn èèyàn out. Wọ́n study wa. Wọ́n wo gbogbo wa. Wọ́n wà méjèèjì. Wọ́n wò wá. Bá ṣe kúrò ní kóòtù lọ́jọ́ yẹn, Lẹ́sàbọ̀dù ti dárúkọ adájọ́ yẹn. Bá ẹ kúrò lọ́jọ́ yẹn,
Esabod ti wá download gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú court ìyá yẹn dẹ̀ sọ pé gbogbo nǹkan tó ń sọ nínú court bàbá yẹn sorry bàbá tó ṣe adájọ́ yẹn bàbá yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú court yìí o anybody gbọ́dọ̀ sọ síta à ń kúrò court báyìí Esabod ń download gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú court mo ṣe àwọn ẹ̀sọ́ Bukola mú ìtìbẹ̀ máa ń ṣe òun ni ìmọ̀ ẹ̀ṣọ́ Rakumi fans are bringing a happy nato mú ìtìbẹ̀ máa ń ṣe ẹlọ́wà bí òkú sí jẹjá sọ̀rọ̀ gidi Rakumi onígbáná is speaking evidence ẹ ṣí èrè ní ẹjá wèrè ní ẹ ṣe orí burúkú ni má fi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sórí péjì wọ́n máa kí n ṣépè fún mi ẹ rò pé nǹkan kékeré ni olórí burúkú pásítọ̀ yẹn ṣe ni olórí burúkú pásítọ̀ yìí mú ìwà àkọ́bù tó máa mọ sàárì àwọn ọmọ ẹ rò pé nǹkan kékeré ló ṣe ni so if we get to the court will not link àkọ́bù to Rakumi onígbáná ẹ yá wèrè ṣá they won't link it do matter to àkọ́bù they won't link it to Rakumi onígbáná they won't link it to Ìyábọ̀ ẹ má kí n ṣe èpè fún yín ó ti yẹn ẹ má máa ṣe bí illiterate lórí péjì mi ẹ kó orí burúkú kó lórí péjì mi bíbá ẹ má máa lo àwọn orí burúkú tí Ìyábọ̀ Òjó àti Rakumi onígbáná máa ń lò yẹn ẹ kó ṣì kó lórí péjì mi. Rakumi onígbáná is speaking evidence. Her fan is helping her to pick evidence. Ṣé ẹ ṣì èrè ní evidence olórí burúkú oní Rakumi onígbáná olórí burúkú alákìsà tó máa ṣòfò ọmọ tó máa ṣòfò ẹ̀mí tó máa rí kú ọmọ tó máa fi kú ọmọ dà á láàmú ìwọ lè gba nǹkan tó ń ṣe yẹn o pray kó ṣiṣẹ́ débi tí mo ṣiṣẹ́ dé o lè gba nǹkan tó ń ṣe yẹn o pray kán sọ pé o máa ya wèrè kán lọ máa sọjọ́ tó o máa ya wèrè kán lọ fi polówó fún yàn ṣé wọ́n pray kán ṣe fún ẹ. o pray kan ṣe fún ẹ abẹ́rẹ́ pé social media ní court ṣe social media ní court o lọ ń dáwọ́ síbi tán ti ń ṣọdún èpè fọmọ ọlọ́mọ o lọ ń dáwọ́ síbi tán ti ń ṣe èpè ilé ẹjọ́ tó máa répè tí dọ́kàsì iṣẹ́ pẹ̀lú owó tó san síbẹ̀ ta ni kó wá máa lọ tó máa lọ ní kéèsì máa rí ilé ẹjọ́ yẹn náà ẹ ò kórí burúkú tẹ jókòó tẹ̀ ń ṣe lórí cyberspace níbí báyìí. tó bá bí pọ̀ rí Rakumi dá kó dárúkọ mi tó bá ti bí pọ̀ rí Rakumi dá kóhun dárúkọ mi tó bá ṣùọ̀ fún Rakumi kó dárúkọ mi ẹ rò pé social media orí burúkú tẹ máa ń ṣe níbí báyìí a ní 2026 yìí sẹ́ ó máa dùn ẹ ní ṣerú ẹ̀ mọ́ o rò pé kóòtù máa rí nǹkan tí akọgun ṣe kóòtù máa rí statement tó jáde lẹ́nu akọgun tó fi yọ kéèsì ní DPP a murder case ní DPP o mọ̀ pé àwọn ọ̀tá ẹ̀ tó bá fẹ́ fi wọ́n ṣe o pé tí ìbá jẹ́ kí Ìyábọ̀ Òjó lọ sí court kò ní ṣẹ̀sìn o rò pé mi mọ̀ nǹkan tí mo lè ṣe tí n bá dárúkọ Ìyábọ̀ Òjó instantly nígbà yẹn kéèsì yẹn ò ní dùn kò celebrate ìdọ̀kásí lórí péjẹ kò celebrate ìdọ̀kásí lórí péjẹ gbogbo àwọn èpè wo let me tell you something do you know we went to DSS office late last year they submitted all their video I submitted Dorcas video Soji's video everywhere was scattered di ọ̀la wọn wá Ìyábọ̀ wọn rí you think I don't know what I'm doing abi because I kept quiet. máa ń ṣépè fún mi because torí pé mo dákẹ́ àbí ńgbà tí Ìyábọ̀ Òjó lọ sọ́dọ̀ Bíọ́lá tó ń ṣe they are begging me in the court but it's fight to finish ṣẹ́yìn lè mọ̀ pé Ìyábọ̀ Òjó ti wá commit fraud ní court ṣẹ́yìn lẹ̀ ti mọ̀ ẹ̀yin mọ̀ pé Ìyábọ̀ Òjó gbogbo bí Ìyábọ̀ Òjó ṣe lọ sọ́dọ̀ Bíọ́lá tó lọ ń fọ́ they are begging me ṣé mo jáde ẹgbọ́n lẹ́nu blogger àkọ́kọ́ pé Ìyábọ̀ Òjó wá commit fraud Ìyábọ̀ Òjó olè amúrọ̀bà olórí burúkú ọmọ
tó ti sìnkú àwọn ọmọ. Gbogbo nǹkan tó jáde lẹ́nu akọgun yẹn is a life threat. Rò pé mi mọ̀ nǹkan tí mo ṣe. Ẹ tún wálé ọ̀dọ̀ mi, ẹ fọ́ gbogbo glass, ẹ ṣe gbogbo ẹ̀. Ẹ sábọ̀dù tún post ẹ̀. Ọjọ́ ẹ̀dẹ̀ ní Ràkúnmí pè sọ́dọ̀ ẹ sábọ̀dù. Ilé ẹjọ́ á ní kó máa lọ. Èyí olórí burúkú alákìísà tí ò ráyé wá yẹn, ilé ẹjọ́ á ní kó máa lọ. Àwọn criminals. Ẹ rò pé tí ìjọba bá mú Ìyábọ̀ àti Ràkúnmí ní kò, tán bá mú ọ kúrò nílẹ̀, ẹ rò pé social media ò ní become a peaceful place. Ẹ rò pé tí ìjọba, if the government can deem it fit to pick Ìyábọ̀ and Ràkúnmí, you think the society will not be at peace? Téèyàn bọ̀ tó bá fẹ́ tọrọ bárà lọ́wọ́ ẹni bá fẹ́ gba donation á láwọn lọ court. Ẹ rò pé gbogbo orí burúkú tẹ̀ fi gbogbo nǹkan ṣe bí ìjọ́jọ́ ìtẹ́tí ń cut fídíò mi kí lẹ bá bọ̀. What was your purpose of cutting my video? To manipulate àbí? Ṣé wá rí law manipulate? Ṣé ra wọn ọlọ́pàá manipulate? And that is why I become a strong speaker. God bless you. Social media will be peaceful. And she first start all the fun things inside group. They use and bully her colleague up and down. What do you bully them? Ibiyet mo rí comment ẹ o. Ó dẹ̀ kẹrin tí màá fura sí ẹ o. Mo rí comment yìí mo rí. Àbọ̀jọ́ tó pè sórí show kan ní ẹ sábọ̀dù post sí ọ́fíìsì mi àti ilé. Ṣọ́jọ́ tó pè sọ́dọ̀ ẹ sábọ̀dù kan ní. $128. Your deed is ready, but I'm not allocating for 500 yet. Mọ ọdún tí Amẹ̀bọ fi blog ọmọ mi. Mọ ọdún tí Amẹ̀bọ fi blog ọmọ mi. Mọ ọdún tí Amẹ̀bọ fi blog ọmọ mi. Tó bá mọ evidence tó wà lọ́wọ́ mi wà jápa wà sápa. Ọmọ ọdún tí Amẹ̀bọ fi blog first born mi. Pẹ̀lú lórí burúkú ọmọ Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó máa mọ sàárì ẹ̀yẹn. Èwo nínú yín ló lè gbà? Èwo Ìyábọ̀ Òjó gan ò lè gbà? Ìyábọ̀ Òjó ò lè gbà? Do you know how many years tí mo count with time and date tí Amẹ̀bọ fi blog first born mi? Tó máa gbé olórí burúkú ọmọ Ìyábọ̀ Òjó obìnrin tí Ìyábọ̀ Òjó máa mọ̀ gbẹ̀yìn ẹ̀ tọmọtọmọ ẹ̀yẹn. How many of you can accept that? And I did not say anything. I did ọmọ evidence mo kó jọ bóyá pọ̀ tó ní time and date. Gbogbo ìyà tí Ìyábọ̀ Òjó bá jẹ́ bí àjẹgbé ni. Àjẹgbé ni gbogbo ẹ̀. Last year birthday tí Alhaji ṣe birthday ta kó àwọn ọmọ lọ fún dinner. Mọ ìgbà tí Bísí fi ń blog Florida tí Ìyábọ̀ Òjó lọ ń comment ńbẹ̀. Mọ ìgbà tí Amẹ̀bọ tó ń blog Florida tó lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ tó máa mọ sàárì ọmọ ẹ̀ lórí Amẹ̀bọ tó lọ rẹ́rìn bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ mọmọ lọ́mọ blog àbí?
ẹ̀yin lẹ mọmọ náà mọ subject ṣe pé ikú ló máa pa gbogbo ọmọ Ìyábọ̀. Bring it on. Pé mo ń bá yín ṣeré ṣá. Olórí burúkú Ìyábọ̀ Òjó tó ń tata lẹ́nu. Mọ ẹjọ́ táìmù ẹ̀bọ́ ti máa post fọ́tò tó fi rẹ̀ sínú sẹ́ẹ̀lì. Àṣé Ìyábọ̀ Òjó ló máa padà ẹ̀wọ̀n. Ìyábọ̀ ex-convict. Ẹ ti gbàgbé. Èmi ò gbọ́ ní gbogbo evidence yín lọ́wọ́. At least kí n tó máa reply yín mo fún yín lọ́dún 4 lọ́dún 5. Lórí burúkú olóṣì Ìyábọ̀ tó ti sìnkú àwọn ọmọ ẹ̀. Ẹ wo kéèsì Akọgun tó ṣẹlẹ̀ recently. Wọ́n wá boycott Akọgun. Wọ́n boycott crimes tí Akọgun commit. Wọ́n boycott ẹ̀. Àwọn àgbẹ̀ Lizzy ní ká máa wo fíìmù. Ẹ̀yin ẹ máa jẹ̀yà. Ẹ máa jẹ ìyà. Olórí burúkú Ràkúnmí onígbáná tó máa ṣòfò ọmọ tó máa ṣòfò ẹ̀mí yìí. Ta ló lè gbà nínú wọn? Kẹ́ máa bà business wọn jẹ́. Kàn máa polówó fẹ́ lòmíì. Imagine kéèyàn kan máa threaten Ràkúnmí onígbáná kó máa ya wèrè. Àwọn máa sọjọ́ tó máa ya wèrè. Kàn wá máa fi ṣèpolówó ọjà fún Lizzy. Ṣó lè gbà? Ṣó lè gbà? Ṣé wọ́n lè gbà? Please stop. This cyberspace. Me. Kẹ́lẹ̀ bá mọ̀ pé mo máa ń tọ́jú material dáadáa wélé. Wo. Orele fídíò ni. Orele mo date and time. Orí. Ṣé bẹ́ pèdè lẹ́ṣẹ́ fúnra yín bí? Ilé ẹjọ́ àtọlọ́pàá tó máa gbọ́ tó máa ní kẹ́ máa lọlé. Ó mọ́ mi bá yá ká ìwò. Kọ́ evidence ilẹ̀ ti yán ta. Tí mo kọ̀kọ̀. Ọmọ kọ̀kọ̀. Ìyábọ̀ ò tí mọ̀ nada. Ó ti gbàgbé fídíò tẹ́lẹ̀ náà ṣe. Gbogbo àwọn fídíò tá à ń sọ mi tìrè. Gbogbo àwọn fídíò tá à ń sọ mi wo. Ṣé ìgbà tó mi ṣàmọ̀ ní pé gbogbo ẹ̀ tẹ́ ń ṣe TikTok yẹn kò sí tí ò ní lọ ẹ̀wọ̀n nu yín. Kò sí kankan tí ò ní lọ ẹ̀wọ̀n nu ó gàrà lórí gbogbo màtíríà yín. Sórí time and date ni orí Ìyábọ̀ abó ò lọ sí page yìí next ó lọ sí page yìí. Ó mọ kankan. Ọ̀tọ̀ tún lélẹ̀ àbẹ́yìn kọ́ lẹ ṣe lé Ìyábọ̀ abó máa pè sí gbogbo page tán tí ń ṣe lé ó máa sìnkún àwọn ọmọ ẹni Ìyábọ̀ ó máa mọ sàárè gbogbo ọmọ tó tara ẹ jáde àtọmọ ọmọ ẹ àbọ̀ ò pè sórí gbogbo àwọn pages yẹn ò pè síbi ò like sí ò rẹ́rìn bẹ́ẹ̀. Pàtó ń gba monetization ṣe bó ń dùn mọ́. Ẹjẹ́ ìfilé hàn yìí. Ẹ̀yin ní ká ẹ ṣèdájọ́ kí ló máa ṣẹlẹ̀ sọ́mọ Ìyábọ̀ Òjó ń bí? Pẹ̀lú àwòrán tẹ̀ ń wò yìí kí ló máa ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀? Pẹ̀lú àwòrán tẹ̀yin wò yìí kí ló máa ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó àti ọmọ ẹ̀
àtọmọ ọmọ ẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ pẹ̀lú àwòrán tẹ̀ ń wò yìí kí ló máa ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Alice Òjó àti ọmọ ẹ̀ àtọmọ ọmọ ẹ̀ èyí tó bá lè gba irú nǹkan báyìí inú yín kẹ́ jáde kẹ́ wá ní tí mò ń ṣe ò dáa kẹ́ ní Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ òdì sáàbò èpè a máa fọ́ gbogbo ẹ̀ lójú ni. See, have you seen this before? Have you seen this before? This is what Iyabo Ojo has been doing for a very long time. Are they not celebrating you and your dead children there, Iyabo? On the platform they posted this. What have you done as a mother to stop them from doing this? Shebondo mo e. Iyabo, o ma mo sari ọmọ ẹ wa mo sari ọmọ ọmọ ẹ. Iyabo Alice Ojo. Ọmọ Olúbùnmi. Yorùbá sọ pé ẹjọ́ là kọ́ ká tó kọjá. Iyabo, o ma mo sari ọmọ ẹ wa mo sari ọmọ ọmọ ẹ. Ọkọ akúmọ́ ọmọ ẹ lórí. Iyabo Alice Ojo. Ọkọ akúmọ́ ọmọ ẹ lórí. Bí Mohbad ṣe kú máa wọn òbí ẹ lójú. Ọkọ ọmọ akúmọ́ ọmọ ẹ lórí. Àbẹ́ yín ò sọ bẹ́ẹ̀. Sọ bẹ́ẹ̀ rí. Ṣàwọn olórí burúkú eléyìí ló fẹ́ lọ kóòtù. O tí ṣe cross examination ní kóòtù rí ṣá. Ìbọn pọ̀lọpọ̀ yín olórí burúkú náà jókòó sórí social media kan fẹnu wa rọ̀fù. Òrùkọ́ máa gbé ẹdẹ kóòtù bí wọ́n á gbé ẹlẹ́wọ̀n. Lọ́yà tí ẹ máa ṣe cross examination fún abẹ́ ìlọ́wọ́ ẹ̀ pé are they celebrating you on this platform or not? And yes, have you been commenting under this page? And yes, tó bá dẹ̀ fẹ́ nínú one more evidence wà. For how many years this page has been celebrating you and your children? They are my fan. Okay, good. You accepted that they are your fan, but you know that they've been celebrating you. Okay. Why do you allow this on their platform? Wọ́n á bẹ̀ lọ́wọ́ ẹ̀. Kóòtù máa yàtọ̀ sórí gbogbo tẹ̀ ń ṣe lórí cyberspace. Ibi cross examination ibẹ̀ gan ló ti máa lo ẹ̀wọ̀n. Òfin ò máa ń ṣe òfin máa kọjá nǹkan tẹ̀ ń ṣe. Òfin ò máa ń ṣe nǹkan tẹ̀ ń ṣe yìí. Kò dẹ̀ sí Ìyábọ̀ ṣe bó sọ fẹ́ sábọ̀dù pé o mọ adájọ́. Ìyábọ̀ bó sọ fẹ́ sábọ̀dù pé o mọ adájọ́. Báwo wá ní outcome kéèsì yẹn? Kéèsì tó tẹ́ sábọ̀dù sọ pé ẹ̀gbọ́n Yínká bàbá yàyà Yínká ní adájọ́ yẹn àwọn ọmọ adájọ́. Àbẹ́ sọ pé máa dájọ́ ẹ̀ dáadáa. Kí ló wá ṣẹlẹ̀ sí ẹ̀mẹ̀ Ìyábọ̀? Ẹ̀yin èèyàn láàrin èmi àti yín. Why celebrating Iyabo under Amebo? How many times did Amebo posted this and Iyabo Ojo was commenting there? Oto how many times? Oto how many years? Tí Amebo bí post the photo yìí. Láàrin èmi àti yín, oto how many years? Kí Lizzy Anjorin tó wá dìde sórí ẹsẹ̀. Ẹ má parọ́ o. Oto how many years? Tí Iyabo Ojo dẹ̀ commenting there. Oto how many years? Tí Amebo bí post the photo yìí. Oto ẹ̀yin náà wò oto how many years? Look at it. Photo yìí oto how many years? Àbálọ àbábọ̀ ṣe rọ́mọ Iyabo Ojo lọ́dọ̀ àwọn mìíràn ṣe é padà rí ẹ̀rí ṣe ìwọ lè gbà kán ṣe báyìí fọmọ títí ẹ ṣé mo ti di speaker ń bí báyìí ṣé mo ti di speaker ń bí cyberbullying and physically in real life terrorizing one person for 4 whole years causing sleepless ẹ máa ṣòfò ọmọ ní tẹ́ bá lọ kóòtù. Vicky, have I become a speaker when Amebo has been using this picture? And Amebo has been celebrating Iyabo Ojo under the page, and Iyabo Ojo has been going there to comment. They have been celebrating, and Iyabo Ojo admitted under Instagram that Ounla Amebo lo. And Iyabo Ojo used to celebrate Amebo's page. So they will now ask Iyabo that when Amebo was doing this, what have you done? Ní jẹ́yàn Iyabo sórí legal party tí ó máa gùn a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni sórí ibi tá dé ṣe bí wọ́n lọ sọ pé
ó ní èyí tó wà London yẹn kò lówó ó ní ìwọ máa bẹ́ẹ̀ náwó ẹ̀ àbí tó bá tún ayé ẹ wá Ìyábọ̀ tó bá tún ò ní underestimate èèyàn mọ́ because I don't live fake life does not mean pé I'm your mate. Anyway a kú fáìlì lọ́tún ló sí Ìyábọ̀ kí online náà dẹ̀ máa lọ kí gbogbo ẹ̀ lè fọ́ lójú dáadáa a kú fáìlì lọ́tún ló sí ẹyẹyàn fáìlì yẹn pọ̀ left and right sórí ẹ̀yin tẹ́ wà lórí TikTok Instagram àti tẹ́lẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó àti Ràkúnmí onígbàna ẹ bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ behind the closed door wà kó bàtẹ sábíà wà á sa eré ọlá ìtàn sọ pé ó ti pẹ́ o àwọn ni wọ́n la wúmà yìí lóhùn àbí èwo nu yín ló lè gbà kán ṣe irú ẹ̀fọ́ èwo nu yín ló gbà kán ṣe báyìí fákọ̀ bí òun èwo nu yín ló gbà kán ṣe báyìí fákọ̀ bí òun èwo nu yín ló gbà. So Ìyábọ̀, when you are doing this thing under Amebo, you think I'll be quiet for life? Ogun ló máa fẹ́ jẹ gbogbo ọmọ ẹ̀wẹ̀ Ìyábọ̀ Lizzy Òjó. Ogun lákàyé ló máa fi ẹran àwọn ọmọ yìí yẹ̀pẹ̀ àtọmọ ọmọ ẹ̀. Ogun lákàyé á fi òkú ọmọ á fi pa ẹlẹ́kùn Ìyábọ̀ Lizzy Òjó. Since you cannot control, orí èmi náà ní control. Bó ṣe ń wò mí èmi náà ní control. Gbogbo ètò orí tí mo ṣe AI ló ń ṣe. I don't go for people's children. I don't do it. I don't do it. I don't do it. Kí n tó lè lọ fún wọn, mo ti ní ẹ̀rí tó pọ̀ lọ́wọ́. Even 2019, I just have to let it like mo kàn wò ni. 20 bá gbẹ̀rì wọn síta. They go for people's children and they'll be the one crying. It's going to be a very long legal battle, Ìyábọ̀. Long legal battle. I don't want for that one. Pẹ̀lú pé mi ò pariwo nsìn. O dẹ̀ tẹ̀lé àwọn ọmọ ẹ̀yẹn. O sọ fún àwọn ọmọ ẹ̀yẹn pé iná ń jó ẹbí wèrè. Èmi ò dẹ̀ nípa èmi ò ń ṣaláriwo. The end will justify the means. Olórí burúkú. Ó ní what you are doing now ńkọ́. Ẹ̀yin ò bá máa ṣépè fáwọn ọmọ yín láì ṣe mi kí mi máa ṣàdúrà fáwọn ọmọ yín. Olórí burúkú akọgun tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. Àtolórí burúkú tó ń polówó fún tíyẹn náà máa mọ sàárì ọmọ. Ẹ̀gbọ́n kan tí akọgun ṣe ní Ìdúmọ̀tà ni. Let me play you another one. Tí ìgbó eléyìí. You know me, I will play it. I will not hide anyone from you. Okay, sis, oya, màá bá yín mú kúrò nílẹ̀. Àwọn èèyàn dẹ̀ pọ̀ lórí aṣọ yẹn. Àwọn èèyàn pọ̀ lórí ẹ̀. Aṣọ yẹn fine, sis. No problem, oya. Ọlọ́run ló ní, imagine ẹ̀rẹ̀ ń búlì àwọn ọmọ ọlọ́mọ. Ẹ wá gbé ẹgbẹ́ mìrìndà láwọn olórí burúkú òkú ọmọ tí yín lọ́wọ́. Ẹ wá gbé sales girl fọmọ ọlọ́mọ. Ẹ dẹ̀ fẹ́ kí ọmọ ẹ máa wò yín. Ìyábọ̀ ó máa mọ sàárì àwọn ọmọ ẹ ni o. Ikú bá pa àwọn ọmọ ẹ lọ́wọ́ ni o. Àtọmọ ọmọ ẹ. Okay. Auntie, she's been a very loyal person. Very nice person. Very nice and adorable person. She has been patronizing me for long. Sister, phone mi ti fẹ́ kọ ẹ jẹ́ n ṣàdúrà fún yín. Ẹ jẹ́ n ṣàdúrà fún yín. Tọ́jọ́ bá ń jọjọ́, ọ̀nà á là fún yín. Ọ̀nà owó á là fún yín, ọ̀nà ọmọ á là fún yín.
ọ̀nà àlùbáríkà ńlá fún yín. Ànímọ́ báyìí láṣọ àlùbọ́sà, ànímọ́ owó, ànímọ́ ọmọ, ànímọ́ àlàáfíà, ànímọ́ ẹ̀mí gígùn. You've been patronizing me for long. Gbogbo olórí ọjọ́ tó ti pẹ́ àgbé àwòrán yín àlọ́ fi hàn wọ́n á dẹ̀ wá yín rí, wọ́n á dẹ̀ ṣe yín lànà. You are such a wonderful soul. Mo kàn rí yín sí mi ní ẹdúgbẹ́ bá mi ráṣọ ẹ̀ṣẹ̀. Ó fine gan, that is so me. Ẹ̀yin dẹ̀ wá ẹ̀ dẹ̀ ṣeré wá sister. Mo wá sẹ́kọ̀ọ́ náà. Ibo lérí ọ̀dọ̀ yín, ibo lérí ọ̀dọ̀ ẹ wá bá ń gbé màmí bó dẹ̀ jẹ́ pé dínà bá dẹ̀ wá bá ń ṣe o torí pé ẹ pè mí ni torí ẹ ní torí pé ẹ pé ẹ jẹ́ kí wá kí màmí ọmọ yín wà ìyá Ìbàdàn Ọlọ́run àti ẹ̀ ń wò pé ká lọ kọlà Ìbàdàn fún Florida ṣó máa fáìn. Ẹ̀rí aláàjì lè ti tán àbí àwọn èèyàn láìka aṣọ yẹn gan. Mo send message kan sí yẹn kan náà wà lórí ẹ̀ ẹ wo àwọn èèyàn láìka ẹ̀ gan. Ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀. Aṣọ yẹn orange ẹṣẹ láìkẹ sista aṣọ yẹn le jù. No voil yẹn pure voil lòun eléyìí náà kù pure lélẹ́yìí. Mo aṣọ kékeré ló máa jẹ́ aṣọ kékeré ló máa jẹ́ ẹ̀yin náà ẹ wò ẹ̀yin lẹ́tí máa wọ aṣọ millions ẹ̀ á bẹ̀rẹ̀ wọ aṣọ 200. Kùpí ọ̀lẹ́lẹ̀ ó dẹ̀ jiná gan ó jiná ó dẹ̀ ó nice gan kò sí problem sí. Èwo nìyẹn? Èmi ò rí yẹn o sister. A ti fi yọ aṣọ kan o ẹ ti fi yọ́nà àwọn aṣọ kan o. Ṣé ẹ̀yin lẹ jẹ mí lówó àbí mo jẹ yín lówó? Irọ́ o mi jẹ yín lówó. Okay, stop it, Chima. Okay, we're going to bẹ̀rẹ̀. Hold that sis. Ẹ ṣé ma. Yes ma. Yes ma. Bye ma. Yes ma. Auntie ọmọ bá mi raṣọ. Funny enough, àgbàlagbà ni wọ́n o. She's mommy sef, she's not auntie, she's mommy. Grandma náà too love me, grandma no love me. Wọ́n wá gbé grandma wá láti America wọn ò pè mí. Big family dẹ̀ ní grandma. Wọ́n lè máa bá mi raṣọ gidi. So, ibo là ń lọ lẹ́ẹ̀kan. Ẹ wo gbogbo ìgbà tí wọ́n ṣe kíní ẹlẹ́nu yẹn ṣé mo ti lọ fọ́mọ wọn wọ́n á tọ́ ọmọ sọ pé mò ń ṣépè fọ́mọ àwọn ẹ kúkú gba èpè yẹn kó kúkú kí ilé ẹjọ́ kúkú rí nǹkan tẹ́ ẹ̀ ṣe. ń bọ̀ wọ́n. ṣé olóòṣìírí ni máa blog àwọn ọmọ ọlọ́mọ ó lè tó fẹ́ gbó lọ́wọ́ wọn lórí burúkú ó lè olóòṣìírí ni kẹ̀kẹ́ wa là ń wà lọ́lẹ́ẹ̀kan tiẹ̀ nìkan tí mo ti rí báyìí. mo fi fídíò yẹn sí lánàá. Mo fi fídíò yẹn sí lánàá.
kò sí ní. Bọ̀ èèyàn òun lórí burúkú ẹ̀dá imagine lọ́wọ́ attack àwọn ẹ máa gbọ́ o ẹ tí gbọ́ ilé rí o ẹ tún máa gbọ́ o ẹ tún máa gbọ́ tuntun lálẹ́ yìí ẹ tún máa gbọ́ tuntun ẹ tún máa gbọ́ tuntun. Welcome to WUF. Ẹ má bínú, welcome back. Ẹ jẹ́ ká tún gbádùn ilé. I give you a message. Tó bá lọ sọ̀rọ̀ bí ti ní sájọ́nì tó lọ. Ibi tí ayé lédè. When the word is so tough. Tó bá jíṣẹ́ fún ẹ. They give you a message. Tó bá lọ sọ̀rọ̀ bí ti ní sájọ́nì tó lọ pariwo kí tó lọ sọ̀rọ̀ pé kí lẹ́nu fẹ́ ṣe irọ́ ló pa. Ẹ̀sà àwọn kan mọ ojú bọ̀ Ọlọ́run. Wọ́n á sọ fún Ọlọ́run pé kí ẹni yìí ti bí mi o. Wọ́n ní Olúwa ọ̀rọ̀ tó ọ̀ṣun náà mi yìí pé irọ́ ni mo pa. This person do what I said. He said I'm lying. Ọ̀dà kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ìwọ ló rán mi. For you to know that truly you are the one that sent me. Àkókò tó ló fẹ́ ṣẹlẹ̀ yẹn ti jìnnà jù. The time you said you want to. Ilẹ̀ gbọ́ tó sọ. Gbọ́ bẹ̀ yẹn gbórúkọ tẹ́ni ìdá níbẹ̀ yẹn kẹ̀kẹ́ akọgun ni kẹ̀kẹ́ náà tún ni another video mo tún gbé wá yas evidence another evidence rẹ tún ti gbọ́ títí àrọ̀bà lélẹ̀ akọgun mórí ẹni jẹta ha Olúwa àwọn tó ń ṣépè fún èpè ti jẹ́ tọmọ ẹ ọ̀rẹ́ di èpè ó ti jẹ́ tọmọ ẹ èpè ti jẹ́ títí ọmọ ẹ akọgun àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló sọ nípa mi nípa kéèsì dùmàtà akọgun àánú ẹ ṣe nítorí ṣètọ́lọ́ àbí Ìyábọ̀ reposting akọgun is a good case na ọmọ dem dey take manipulate ọmọ ni ṣẹ́tì ẹ̀rí Ràkúnmí Onígbáná bá bo olórí burúkú nìyẹn Ràkúnmí Onígbáná bá ba oníbàárà ayé ọmọ yẹn ti bàjẹ́ tí ẹ ti ta ayé ẹ ti bàjẹ́ ó ti ṣòfò ọmọ ni ẹ máa gbọ́ o another video lẹ́tún gbọ́ yìí o ẹ jẹ́ ń gbé sẹ́yìn mo fẹ́ kẹ́ gbórúkọ tẹ́ni ẹni yẹn dárúkọ èèyàn kan bẹ̀ yẹn ẹ máa gbórúkọ ẹ máa gbọ́. Ibi tí ayé lédè. When the word is so tough. Tó bá jíṣẹ́ fún ẹ. They give you a message. Tó bá lọ sọ̀rọ̀ bí ti ní sájọ́nì tó lọ pariwo kí tó lọ sọ̀rọ̀ pé kí lẹ́nu fẹ́ ṣe irọ́ ló pa. Ẹ̀sà àwọn kan mọ ojú bọ̀ Ọlọ́run. Wọ́n á sọ fún Ọlọ́run pé kí ẹni yìí ti bí mi o. Wọ́n ní Olúwa ọ̀rọ̀ tó ọ̀ṣun náà mi yìí pé irọ́ ni mo pa. This person do what I said. He said I'm lying.
ọ̀dà kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ìwọ ló rán mi. For you to know that truly you are the one that sent me. àkókò tó ló fẹ́ ṣẹlẹ̀ yẹn ti jìnnà jù. The time you said. orúkọ wo ló dá mẹ́ẹ̀? orúkọ wo ló dá níbẹ̀ yẹn? orúkọ wo ló dá níbẹ̀? orúkọ wo lẹ gbọ́ tó dá mẹ́ẹ̀? These people, they've wasted a lot of lives. They've buy a lot of people. These people. Orúkọ wo lẹ gbọ́ tó dá yẹn? Orúkọ wo lẹ gbọ́ tí interpreter yẹn dá pé kẹ́ lè bá mọ̀ pé tòótọ́ ìwọ lágbájá ló rán mi. Ṣé n tún gba sẹ́yìn kẹ́ gbọ́? Ẹ jẹ́ n tún gbọ́. Na who near pass for you? They go give according your gist. No be gist. Orúkọ wo? Is your name? Ṣẹ́yìn ògbórúkọ tó ń dá ni dídé ń ṣe báyìí. Interpreter yẹn dárúkọ kan. Wàhálà yẹn ti pọ̀ jù jáde. Ọ̀rọ̀ gbọ́. ìgbésí ayé bèbè. When the word is shut off. tó bá jíṣẹ́ fún ẹ. They give you a message. tó bá. Let me go outside. Maybe this thing wey I dey do. Interpreter ẹni kẹ́ máa gbọ́. a lọ ń sọ̀rọ̀ bíi ti nìjẹ́jọ́nì tó lọ ń pariwo kí tó lọ ń sọ̀rọ̀ pé kí lẹ́nu fẹ́ ṣe irọ́ ló pa ẹ̀sà àwọn kan mọ ojú bọ̀ ọlọ́run wọ́n á sọ fún ọlọ́run pé kí ẹni yìí ti bú mi o wọ́n ní olúwa ọ̀rọ̀ tó súnmọ́ mi yìí pé irọ́ ni mo pa. This person do what I said. He said I'm lying. ọ̀dà kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ìwọ ló. wọ́n lọ rán mi. For you to know that truly you are the one that sent me. àkókò tó ló fẹ́ ṣẹlẹ̀ yẹn ti jìnnà jù. The time you said you. Ta ló sọ pé ó rán àwọn? Orúkọ wo ló dá sílẹ̀ pé ó rán àwọn? Orúkọ mi yé mẹ́ṣọ́wò. Orúkọ èlé tí tẹ fi ń gbọ́ràn. Èlé tí tẹ fi ń gbọ́ràn. God bless you, wọ́n máa mì. Àwọn evidence mo ti géjọ pé n bá kọ́ evidence mi pàdé yín ní kóòtù ẹ máa kú ní ẹ̀ ní wá ẹ máa lọ gbóògùn jẹ ni. N bá kọ́ evidence bá kó fídíò mi pàdé yín ní kóòtù ẹ máa lọ gbóògùn jẹ ni ẹ̀rọ wa mọ̀. Agbára náà ti bá dẹ̀ ń bọ̀ lọ́ọ̀yà tí máa gbé pàdé yín. Èyí jẹ́ lọ́ọ̀yà tó ń pọ̀ lọ́rùn. Lọ́ọ̀yà tó dúró rẹ̀ tó pé máa gbé pàdé yín. àwọn kan mọ ojú bọ̀ ọlọ́run wọ́n á sọ fún ọlọ́run pé kí ẹni yìí ti bú mi o wọ́n ní olúwa ọ̀rọ̀ tó súnmọ́ mi yìí pé irọ́ ni mo pa. This person do what I said. He said I'm lying. ọ̀dà kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ìwọ ló rán mi. For you to know that truly you are the one that sent me. àkókò tó ló fẹ́ ṣẹlẹ̀ yẹn ti jìnnà jù. Kí a máa gbọ́ lọ. The time you said you want to happen, it is past. jẹ́ ọ̀ṣẹlẹ̀ láàrin ọjọ́ méjì. Let it happen within 2 days. ẹ̀sà Sir. wàá sá eré kàbàkàbà. Akọ̀gun kí ló fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ? Ọ̀run á fi kú ọmọ dà ẹ́ láàmú wàá sáré kàbàkàbà mú ìwà akọ̀gun. Àwọn tó ń gbèjà àtàwọn tó ń polówó fún àtàwọn tó ń polówó fún ẹ ọ̀run á fi kú ọmọ dà ẹ́ láàmú ẹ sáré kàbàkàbà. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ lọ fún yín lókù. These people have been planning láti pa orí aláìṣẹ̀. Wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwọn ilé ti pààyàn jìnnà. O ò ní ìdí àti ṣẹ̀wọ̀n kan tó pa ẹ́. Ṣé rò pé mo ya wèrè máa kọ́ dédé wá máa pariwo máa jókòó? Hours mo fi ń ṣe ṣó lójúmọ́.
èmi ò láàárọ̀ health is wealth lásán lè rò pé mò ń pariwo ni. lásán lè rò pé àwọn pípù yìí ti pààyàn jìnnà ẹbí akọgun pé kí ló mú tó fi ń lérí sí ẹni tí kò rí rí ẹni tí kò ṣẹ́ rí kí ló dé tó fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ẹni within 2 days.